mo sì mọ̀ pé a gba èrè rẹ̀ ní kíkún nígbà tí Jésù bá fi ara hàn ní ìtẹ́ rẹ̀. Mo kí gbogbo èèyàn pátápátá tí jọ ń wò wá, ojú òní tì wá lórúkọ Jésù. Ẹ jẹ́ ká lọ nínú ètò tàṣálẹ̀ yìí, ká lọ wo 16 privileges tí Allah fún Muhammad. Ká tó lọ sínú 16 privilege yìí, mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wo nǹkan kan nínú Quran chapter 33 verse 55. Verse 50 rather. Ká wo privilege tí Allah fún Muhammad nìkan, tó sì sọ pé àwọn tó jẹ́ òjíṣẹ́ yòówù tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ o, wọn ní ẹ̀tọ́ sí nǹkan yẹn. Praise God. Mo fẹ́ ká kọjọ wáyà yẹn ná. Farabalẹ̀ o, ẹ̀yin màá mi, ẹ̀yin bàá mi, ẹ jẹ́ á jọ fojú sùn wò ó. Ẹ jẹ́ á jọ gbé e yẹ̀ wò. Àwọn tó já wípé Muhammad nìkan ni Allah ṣe é fún, kò ṣe fún àwọn òjíṣẹ́ mìíràn. Eléyìí ni ó gbé wa lọ́nu Kùránì tá a fẹ́ wò lọ sínú 16 privilege yẹn o, kẹ́ ẹ mọ ibi tí ọ̀rọ̀ ti ń bẹ̀rẹ̀ ẹ bọ̀, pé kì í ṣàná kì í ṣèní ni Muhammad ti ń ṣe é tipẹ́. Kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. Mo fẹ́ káwọn èèyàn kọ́kọ́ máa ka òyìnbó ẹ̀ lọ́nà, ìsì Yorùbá ẹ̀ náà ń sìn. Torí ńgbà tá a bá kàn kankan tá a bá ní ká tú ní Yorùbá, wọ́n lè ní Ìsíkẹ́ ti parọ́ ńbẹ̀ yẹn o, kì í ṣe tí Kùránì wọ́n sọ òun ni Ìsíkẹ́ kà síta o. So kí káàkiri Yorùbá náà. Aka Yorùbá náà ṣàtijọ́ ń wò lójú fọ́nrán. Praise God. The Lord. That's the. Kì í ṣe pé bóyá Kùránì kan sọ péré ní ń lò lálẹ́ yìí o. Ti Yusuf Alili ẹ̀pẹ́ tí picture mo gbé wálẹ̀ kan Sọ̀hí náà wà ń bẹ̀, ti Yusuf Alili Yusuf Alili ti Roman kini lele, Roman translation in Roman script. Noble Quran adẹ láwọn Yorùbá ń bí, at least àwọn English mẹ́ta adẹ ní Yorùbá mẹ́ta náà. Bọ̀dá mi tiẹ̀ gbàgbé Quran wọn lẹ́ẹ̀mí jò ní Pastor Afisọ̀nà Sọ́yà. Ìyìn tí ìjogun rẹ o, ọ̀gá mi tí ìjogun yín o, bẹ́ẹ̀ bá wá padà gbé fún yín, Ọlọ́run ó ṣàánú wa. Ìdí tí mo ṣe sọ wá ní àwọn Quran yìí ni wípé translation wọn ó fẹ́ ní ìyàtọ̀ díẹ̀díẹ̀, version wọn ní àwọn ìyàtọ̀ kan nínú tó jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta náà dẹ̀ lájọ yẹ̀wò kí mùsùlùmí bá sọ fún wa pé bóyá kì í ṣe original Quran nínú àkàfà wọn. Òun ló jẹ́ kí n gbé àwọn Quran yìí jáde mẹ́ta lélẹ̀ tó àwọn wájú mi yìí ní English, Yorùbá náà mẹ́ta ni, bọ̀ Yorùbá kan péré ni màá lò. Ìkan tiẹ̀ wá tí ìfẹ́ máa lò rárá, òun ni Quran tán ṣe ń bàdàn Quran àwọn ará Ìbàdàn ìfẹ́ máa lò yẹn rárá. Mo dẹ̀ ti dárúkọ ọ̀pọ̀lọpọ̀ yìí mùsùlùmí kí ó ti mọ ẹni tí mò ń sọ ń pa rẹ̀, yìí ní dárúkọ ni. So ẹ jájọ wo Quran yẹn. God bless you. God bless you. Ẹ sáà máa love, ẹ comment, ẹ like, ẹ share. Ẹ máa fi sí comment lórúkọ Jésù, ọpọlọ mi ò ní lọ. Ọpọlọ wa ò ní lọ o. Èyí tó burú jù láyé ní kọ́pọlọ èèyàn lọ. Ẹ jájọ ká tí mẹ́mẹ́. Ó ní translation picture lélẹ́yìí. All prophet, no, we
unto thee the wife unto whom thou hast paid their dowry. Ìrí ànábì dájúdájú a ṣe ní àwọn ìyàwó, a ṣe àwọn ìyàwó rẹ ní ẹ̀tọ́ fún ọ, àwọn èyí tí ìwọ fún ní owó ìfẹ́ wọn. And those who the right hand possessed of those whom Allah hath given thee as spoil of war. Àti àwọn tí ọwọ́ ọ̀tún rẹ ní ìkápá nínú àwọn tí Ọlọ́run darí wọn sí ọ. Àwọn obìnrin tàná bí ni máa súnmọ́ ni àdísì ní Kùránì yìí ń sọ parẹ́ o. Only and the daughter of your dead uncle of the father's sides, and the daughter of thine aunties of the father's side, and the daughter of thine uncle on the mother's side, and the daughter of thine aunts on the mother's side, whom embraced with thee. Àti àti àwọn ọmọbìnrin arákùnrin bàbá rẹ, àti àwọn ọmọbìnrin arábìnrin bàbá rẹ, àti ọmọbìnrin arákùnrin àti ọmọbìnrin arábìnrin ìyá rẹ, àwọn tí ó sì tẹ̀lé pẹ̀lú rẹ, àti obìnrin tó jẹ́ onígbàgbọ́ òdodo. And a believing woman, if she give herself unto the prophet, and the prophet desire to ask her in marriage, a privilege for thee only. Àti obìnrin tó jẹ́ onígbàgbọ́ òdodo tó bá fi ara rẹ̀ fún ànábì, àti ànábì bá fẹ́ láti fẹ́, ó sà á lẹ́sà fún ọ láì jẹ́ ti àwọn onígbàgbọ́ òdodo. So this privilege is for only Muhammad. It's for only who? Only Muhammad. Ti Yusuf Ali lele. Ti Yusuf Ali lele. Only, O prophet, you have made lawful to thee the wife to whom you have paid their dower, and those who they are right, who the right hand possess out of the prisoners of war, out of prisoners. Nínú àwọn ẹlẹ́wọ̀n tó mú látọjú ogun. So, whom Allah has assigned to thee, and daughter of the paternal uncles and aunties, and daughter of the maternal uncles and aunties, who migrate from Mecca with thee, and any believing woman who dedicated her soul to the prophet, if the prophet wishes to wed her, this only for thee and not for the believers. Ẹ̀rẹ́gbẹ́lẹ́ iná tún continue pé ìrẹ́ ànábì nìkan ó ní kíní yìí wà fún o. Kò sí fáwọn olùgbàgbọ́ òdodo obìnrin èmi kankan bì kan o. Ìrẹ́ ànábì nìkan. So àwọn kìí ṣe èní, kìí ṣe àná, kìí ṣe ọjọ́ kan ni ànábì ti máa ń dá ní privilege pé ẹni obìnrin tó bá gbé ara rẹ̀ wá bá, àbáwọn tó lè bá lájọṣepọ̀, àbáwọn tó lè fẹ́, àbáwọn tó lè ṣe, kó tó di pé ó kan èyí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan ní àṣálẹ́ yìí. Ẹnìkan sọ bẹ́ẹ̀ pé ó ṣe jáàná bí nìkan ni gbogbo eléyìí ń jẹyọ Praise the fún. Lord. I Praise want God. this our brother to tell us Praise God. vividly why Allah. So ẹ jẹ́ ká wá lọ nínú ìbéèrè arákùnrin yìí àti bó ṣe dọ́jì ìbéèrè yẹn tí wọ́n dá lóhùn. Ọdún ọmọ yẹn létà try láti fi hàn wọ́n, ṣùgbọ́n ibẹ̀ yẹn jìn gan tó jẹ́ pé wọ́n gbà tó mú wọlé, wọ́n gbà rárá. Ṣùgbọ́n a fẹ́ sọ̀rọ̀ lórí point yẹn gangan, privilege tí Allah fún Muhammed. Mo sì bẹ̀ wá, ẹ jẹ́ ká farabalẹ̀ ká jọ gbọ́ ìbéèrè tí arákùnrin yìí sọ tó béèrè lọ́wọ́ wọn. The Lord. That's the number 4 question. Praise the Lord. I want this our brother to tell us vividly why Allah have to give Muhammad 16 privileges. And the number 10 privileges says that if Muhammad see the wife of any of you and he like that woman, you must divorce your wife, and Muhammad must sleep with that woman. He is here. You know I'm not lying. So you tell them. Why?
You see the question that he wanted to know why Allah gave that privilege to Prophet Muhammad, that if Prophet Muhammad sees any of the wives, anybody, any woman, he will tell the husband to divorce that woman and get married to the person, to the woman, and have sex with a woman that is already married to another person. That a woman that is already married, so the prophet is permitted to have sex to a married woman. Wallahi, if you can show me where God instructed him, I will give you 1 million naira this morning. Where mo fẹ́ kẹ́ notice nǹkan kan bẹ̀ yẹn o ṣáde kó wọ́n ti reframe question yẹn. God instructed Prophet Muhammad that you have the privilege that if you see any woman, tell the husband to let him have sex with a married woman. I will give you 1 million naira. Wallahi thallahi. Show me where Allah instructed Prophet Muhammad, where he gave him that privilege. Where Allah gave Prophet Muhammad that privilege that if you see any married woman in Islam, he is permitted to have sex with that woman. 1 million naira. We join you, sir. sẹ́rí pé wọ́n ti yọ kí ìyín tó fẹ́ fún màá yìí ní proof kúrò nínú ọ̀rọ̀ ẹ̀ wọ́n ti reframe question yẹn ìtí màá yẹn bẹ̀ ni pé kí ló dé tí Allah fún Muhammed ní privilege pé tó bá rí obìnrin olóbìnrin tó láìkẹ́ tí ẹni yẹn bá ti marry ẹni ẹni láti divorce obìnrin yẹn fànàbí kánàbí sì fẹ́ kó sì máa bá alájọṣepọ̀ so ibi táwọn wá focus lé lórí wọn sọ ibi divorce ahead tó kọ́ ṣáájú yẹn pé kọ́kàn máa bá sùn nìkan ni wọ́n focus lé lórí we are going there right now I just kẹgbọ́n tí wọ́n sọ kẹ́yìn ká lè mọ̀ pé wọ́n jẹ́ kí màá yẹn wá bẹ̀ yẹn tí wọ́n fi béèrè question mi at the end of the day almost be abi 10 minutes 15 minutes ló padà wà láàrin ẹ̀ gbà tí màá dẹ̀ máa fún ọ́n bẹ̀ wọ́n gbà so mo fẹ́ kàkà sọ̀rọ̀ wọn délẹ̀ ibi tí point wà gangan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lálẹ́. Bàbá ìmọ̀ ẹ̀yin ọmọ ìyá mi ṣe é gbọ́ rí ṣá. Bàbá ìmọ̀ mo fi 500,000 sí ó jẹ́ 1.5. níbi tí Ọlọ́run ti sọ wípé ìrẹ́ ànábì á fún ẹ ní ẹ̀tọ́ tó o bá rí obìnrin tó wù ọ́ kódà kó ti lọ́kọ o gbọ́dọ̀ bá sùn. For God's sake nítorí Ọlọ́run. Ìsọkúsọ. So one is looking for it. Let me ask my question. Pastor Solomon. So ìbéèrè mi tí wọ́n fẹ́ bí àwọn ò ní ìdí àti gbọ́ tá a bá sì gbọ́ á fún yín lésì because when I went back there to listen to that question wọ́n sọ wọ́n béèrè pé Adam àti Éfà wọ́n bímọ wọ́n bí Cain àti Abel pé wọ́n wá ní Cain pa Abel Cain wá lọ ibì kan ó wá lọ marry ta ló bí àwọn tí ó wà ń bẹ̀ yẹn by special grace of God we are going to the history ta lórí ìyẹn lọ́tọ̀ ni báwo ló ṣe ṣẹlẹ̀ we all know that Bible don't account female in the nínú tradition àwọn Jew wọn ò kí account female so Adam àti Éfà ló bí obìnrin méjì wọ́n bí ọmọ àwọn tí wọ́n kọ́ bí wọ́n bí Cain àti èkejì ẹ̀ I will not mention the name nígbà tó máa bí ẹlẹ́ẹ̀kejì wọ́n bí Abel àti èkejì ẹ̀ kan tó bí Seth last so tí bá fẹ́ dáhùn question ibẹ̀ yẹn a máa dáhùn yẹn náà ní ọ̀tọ̀ ìyẹn ò ní papọ̀ mọ́ ilé adema fún wa ní proof from the book of the first book of Adam and Eve and the second book of Adam and Eve and remember I'm not preaching Adam and Eve I'm preaching Jesus but táwọn ọ̀rọ̀ bá débì kan gbà kan èèyàn mọ̀ sọ pé eléyìí bó ṣe rí nì ká má rò pé bóyá Allahu Akbar bíbélì dojúrú torí that same question if we ask him as a Muslim that tell me ṣebí Allah ló dá Ádámù àti Éfà ló dá Ádámù àti Àwáù ibo ni Kéènì arákùnrin náà ló ti rí ìyàwó nínú Quranic he will not be able to answer it. I will not question you and I will not question any Muslim to answer that question pé ṣebí ẹ̀yin náà sọ pé Ádámù àti Éfà Allah ló dá wọn now ọmọ Ádámù àti Éfà lọ fẹ́ nbì kan ibo ló ti rí ìyàwó we will ask you
and I knew that you will never know the answer. So I will come back to answer that question. Torí kíní yẹn gan fáwọn Christian èmi náà ní fọ́rífọ́rí tí wọ́n mọ̀ tó tẹ́yàn bá bèèrè lọ́wọ́ wọn yóò máa ń dá wàhálà làbí kó fún yẹn conviction. So Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ojú òní tiwa. Ẹ já lọ sínú 16 privilege. Ẹ sáà máa bá wa kà bí mo ṣe ń gbé jáde báyìí. Ẹ má kú omi ẹ o. Praise God. Now, àwa tá a bá wà ní comment section ẹ kàn bá wa type Olúwa tan ìmọ́lẹ̀ rẹ̀ n ta nílò nìyẹn Olúwa tan ìmọ́lẹ̀ rẹ̀ n ta fẹ́ lò lálẹ́ yìí rèé o. Àwọn 16 privileges tí Allah fún Muhammad nìkan in tó tú ọ̀rọ̀ yìí wá ń sálẹ̀ o kẹ má rò pé bóyá pé àní proof o ẹ ti ní sọ yìí Muslim nísàlẹ̀ ẹ ti ní sọ yìí Muslim nísàlẹ̀ so kí Mùsùlùmí má rò pé bóyá ìyí tí ìzíkẹ́ fẹ́ lò bóyá ó lọ mú lórí kò sí kankan táwọn ò mú lórí ń bì kò sí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan tá a máa mú lórí ní bíbá ilé ni gbogbo tó bá wà ń bì iná láàjọ tú inú ìwé yìí sì láti mú un tó jẹ́ pé tó bá pàdé mi títì ò ní lórí ọ̀fẹ́ àti challenge mi pé in tó sọ yẹn o irọ́ ló pa o kò sí nínú ìwé wa ìṣèlú kan ń tàn wá Mùsùlùmí ò ní ní orí ọ̀fẹ́ láti lè sọrú èdè bẹ́ẹ̀. Now, only here are the 60 privileges given only to prophets of Islam. Number 1, the best of the booty goes to Muhammad. Tí àwọn Mùsùlùmí bá lọ jagun tó jẹ́ wípé wọ́n ṣẹ́gun tí wọ́n kó ẹrù dé tí wọ́n kẹ́rù dé àwọn Mùsùlùmí yìí ohun gbogbo tí wọ́n bá kó dé Muhammad ni ó gba ilé tó pọ̀ jù nínú rẹ̀ bí wọ́n bá lọ jagun tí wọ́n gbé plasma TV tó pọ̀ èyí tó bá da jù ń bẹ̀ Muhammad ni ó gbé. The best of booty goes to Muhammad. Tá bá lọ bá àwọn Júù jà àbí wọ́n bá àwọn orílẹ̀-èdè bòmí jà anything tí wọ́n bá ti kó dé láti ojú ogun yẹn Muhammad ló ní èyí tó dáa jù ń bẹ̀ tó bá jẹ́ obìnrin ni òun ló lè tó dáa jù ń bẹ̀ tó bá jẹ́ ẹrú ni òun ló lè tó dáa jù ń bẹ̀ tó bá jẹ́ owó òun ló máa gbà tó jù tó bá jẹ́ ilé gbogbo tí wọn ò bá kó dé first privilege ta fún Muhammad òun ni pé òun ni ó gbà á. Second one, Muhammad can forcefully take a fifth of all the spoil, put it from raiding caravans and tribes. Muhammad ní agbára láti kó bí ìdábí márùn-ún bí báyìí ṣe mistake nínú Yorùbá yẹn ẹ lè pè mí ṣàkíyèsí o. Ẹ̀sìn bí ó ní agbára láti kó nínú nǹkan ogun ẹgbẹ́ ọ̀tọ̀ ní kó pé tó dáa jù ọ̀tọ̀ ní kó tún ní agbára láti lè kó èyí tó tún tó bí ìdábí márùn. Number 3, al-wisal, which means continuing the fast through the night or the next night without eating. Wọ́n sọ fún pé Muhammad náà ló tún ní privilege láti máa gbàwẹ̀ láì dúró bó jẹ́ pé òkúta ní padà so mọ́kùn kiri. Ní mo sọ pé gbogbo alamọ̀ àdìsí yìí yẹn ṣe tó jìnnà sí wa rárá. Gbogbo alamọ̀ ní ebi ń so kínní
kò jẹ́ wọn fún privilege tó débi wípé iṣẹ́ ló padà ń so òkúta mọ́kù ọpọlọ mi ò ní lọ lórúkọ Jésù. Privilege tó padà ń so òkúta mọ́kù ṣé privilege nu àbò ń fẹ́ bí para rẹ̀ àbò ń fìyà jẹra rẹ̀. Number 4, Muhammad can have more than 4 women, unlimited number, but normal Muslim can have only 4 wives. Nǹkan privilege ẹlẹ́kẹ̀ẹ́ ni wípé ànábì nìkan ló ní right láti fẹ́ ìyàwó tó lé ní 4. Lẹ́yìn ànábì kò sí ẹnikẹ́ni èmi tó ti ní right láti fẹ́ ìyàwó tó lé ní 4. And the day I was explaining that verse in the Quran, níbi tá ànábì sọ pé èèyàn lè fẹ́ ìyàwó 2, ó lè fẹ́ 3, ó lè fẹ́ 4. Ọmọkùnrin kẹtọ́ convert sí Islam, ó ní ìyàwó 11. Ìyàwó 11 ni ọmọkùnrin yìí fẹ́. Wọ́n ní láti sọ fún un wípé ó máa divorce àwọn mélòó kan pé 4 ló gbọ́dọ̀ fẹ́, whereas ànábì fún ara ẹ̀ gángan dẹ̀rẹ̀ òun fẹ́ ìyàwó 4 lọ. Lára privilege tí aláàfáà ànábì inú wọn. Number 5, yes, stacking or have sexual intercourse with any woman who give herself to the prophets. Any woman can give herself to Muhammad just by saying that no need for witness. He can have sexual intercourse with her. Mo sọ fún yín lẹ́ẹ̀kan. Ó ní Quran tájọ́ lọ kà lẹ́ẹ̀kan. Quran chapter 33 verse 50. The step bá lọ wò ẹ́ẹ̀dì lọ́wọ́ sàlẹ̀ níbi tí Allah ti sọ fún wa wípé àti àwọn obìnrin tí Muhammad lè fẹ́, ó wá ní believing woman tó bá wá gbé ara ẹ̀ bá ànábì lè fẹ́. Kì í ṣe pé ó lè fẹ́ ẹnìkan, ó lè bá alájọṣepọ̀ láì béèrè ẹyẹ tó sú tàbí sanwó orí. Lára privilege ta fànábì nù o. Ẹja máa lọ 6. Ọlọ́run ní sí wa lọ́nà o. Ẹja máa lọ 6. Privilege number 6 tatu fànábì, to marry without presence or permission of a legal guardian. Kéèyàn fẹ́ ìyàwó láì gba ọ̀nà tòótọ́. Tí mi bá gba Yorùbá yìí, ẹ lè dákun, ẹ lè yá mi Yorùbá ẹ o. Kéèyàn fẹ́ ìyàwó láì gba ọ̀nà tòótọ́ láti fi márì. Ṣẹ́dẹ̀ mọ̀ pé kíní yìí, mo sọ fún yín pé kì í ṣègbà tí Muhammed jẹ́ prophet ló ti ń ṣe. Ó ti ń ṣe kó tó sọ pé òun di prophet. Kádíjà ìyàwó àkọ́kọ́ tí Muhammed fẹ́, wọ́n rọ bàbá Kádíjà lọ́tí yó ni wọ́n wá wọṣọ fún, wọ́n tẹ pẹ̀fúmù fún. Nínú ọtí tó mu yó tí òun tó ń ṣe ni wọ́n ti jọ́ ni Muhammed pò. Ìgbà tí bàbá sùn tí bàbá jí tójú bàbá dá ní bàbá rí wípé òun ti ṣe marriage fún wọn. Mùsùlùmí tó bá ní irọ́ mo pa proof mi rángì fún mi ní bá Ànábì ṣe marry Kádíjà. Fún mi bí Ànábì ṣe marry Kádíjà tó o bá sọ fún mi pé rọ́ ni. So ẹ rí pé ńgbà tó tún wá di wòlíì náà tó pé dára ń wòlíì tọ́lọ́run ò pé ni o. Praise God. Ìgbà tó pẹ́ra rẹ̀ ní wòlíì tọ́lọ́run ò pé, ó dẹni tó lè fẹ́ ìyàwó ní ọ̀nà èbùrú láì gba ọ̀nà tòótọ́ láti marry. Number 7 privilege. Only to marry without dowry, no money or a good like a camel, robe of a goat. Kéèyàn ṣe ìgbéyàwó láì sanwó orí. Ìwà Mùsùlùmí tó bá fẹ́ bákì Muhammed, tó bá fẹ́ gbé gẹ́gẹ́ tó tó rí Ọlọ́run mú bẹ́ẹ̀
ìwọ náà kọ́kọ́ ronú ṣé àwọn nǹkan tí Muhammed ṣe yìí ṣé wọ́n fún ara rẹ̀ gangan lè ṣe. This our brother to tell us. ìbéèrè ni o ìwọ mùsùlùmí tó fẹ́ gbèjà Muhammed tó fẹ́ ní òjíṣẹ́ Ọlọ́run ní ẹ má béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run tó fi ṣe ìwà yẹn ìwà yìí tó o bá wù ú ojú kí ni wọ́n pè ọ́. ẹ̀yin afáàtẹ̀ ń ṣe wáàsí káàkiri tẹ́ ẹ bá fẹ́ lọ bí wáàsí tẹ́ ẹ bá gbọ́ pé ẹni tó fẹ́ yẹn lóyún tó bímọ yìí gan kò tí ì ṣe kínní kò tí ì san dáórì orí ìyàwó ẹ̀ ẹ̀yin gẹ́ lè sọ wípé o jí gbé ni o tí ì máa rí o. ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ló jẹ́ pé tó o bá fẹ́ obìnrin sílé for good 50 years tó o bá san dáórì o tí ì máa rí lọ́dọ̀ tiwọn. Ọlọ́run kì í méyàn nǹkan kan wà lọ sí ọmọ wọn pẹ́kẹ́ ó bókù ṣe marriage ṣùgbọ́n Ànábì ní privilege tó fóun o òun lè ṣe bẹ́ẹ̀. kì í ṣèyàn nìkan o ẹjá wo 8 only to marry and have intercourse during a state of ritual concentration and purification, meaning even he is in the state of Iram, he can have sex, but normal Muslim cannot do that. Iram is a sacred state which a Muslim must enter in order to perform the major pilgrim or the minor pilgrim umar. ní pé tá a bá ń ṣe àkókò ìwẹ̀nùmọ́ fún èrè àjò hajj tí àwọn mùsùlùmí máa ń ṣe tàbí umura lákòókò yẹn tí wọ́n sọ pé wọ́n ń yà wọ́n sí wọn tàbí wọ́n ṣe kíní kan tó jẹ́ wípé mùsùlùmí ò gbúdọ̀ ní ìbálòpọ̀ débi pé ó fẹ́yàwó lápò mùsùlùmù jẹ́jẹ́ wa sì lájókòó jẹ́jẹ́ wa lájókòó. mo sọ fáwọn christian pé sẹ́rí tí ẹ bá rí mi kí n wá síta wá sọ̀rọ̀ ẹ má rò pé ó ti sú mi. ojoojúmọ́ ni kristi ń fi àṣírí wọn lé mi lọ́wọ́ ní gbogbo ìgbà. ẹ má rò pé ó ti rẹ̀ mí. ẹ̀bẹ̀ kan tákọ̀bẹ̀ yìí ni pé ìrànlọ́wọ́ tẹ̀yin bá lè ṣe fún wa láwọn tí a máa ń ṣaláìní ẹ dákun ẹ ṣe. that's number 9. That's number 9. mo fẹ́ jẹ́ ká ẹ wo number 9 yẹn dáadáa mo máa dá padà síbẹ̀. ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní number 9 yẹn wípé Muhammed tó bá báyà dámájàmọ́ àbó múlẹ̀ pẹ̀lú ìyàbó sọ̀rọ̀ kan ó ṣèlérí kankan pé ó lè yẹ ìlérí yẹn ó lè bàjẹ́. Muhammed bá ẹrú ẹ̀ kan sùn ẹrú ìyàwó ẹ̀ sùn lọ́jọ́ kan. Mùsùlùmí ò lè sọ pé tí mo ń sọ yóò di bẹ́ẹ̀ ó lè sọ fún mi ó lè sọ fún mi torí ó máa mọ̀ bí mo ṣe ń sọ ìwà ti mọ̀ pé ìzíkẹ́ ti mà sí kínní Jésù dẹ̀ ló tù. Muhammed bá slave ìyàwó ẹ̀ sùn lọ́jọ́ kan ìyàwó ẹ̀ wá ka ó wá ṣèlérí fún un pé òun ò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́. Praise God. Ó ṣèlérí fún ìyàwó yẹn pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. So ní ìjọ èmi ànábì wọ́n fẹ́ bá ọmọ yẹn sùn ó wá fi ọgbọ́n gbọ́n tan ìyàwó ẹ̀ jáde wípé àwọn òbí ẹ̀ ń bèrè ẹ̀. Praise God. Wípé àwọn òbí ẹ̀ ń bèrè ìjọ tí ń ṣàlàyé bẹ́ẹ̀ máa mú topic yẹn wá lọ́tọ̀ ni. Ńgbà tó ọmọbìnrin yẹn máa fi lọ ó tètè padà dé ṣe ló bá ànábì inú létí ń bá ọmọ yẹn sùn. Ìgbà tó wá bá tí obìnrin yẹn pa wá ànábì ṣé bó ti sọ pé òní ṣe kí ni yìí mọ́ ànábì ní láti sọ fún pé Allah ti rìvíìlì àyà kọkalẹ̀ pé kí ló dé tí Allah kí ló dé tí Muhammed ń jẹrà ẹ̀ níyà kí ló dé tí ò ṣe ẹ̀tọ́ in tó jẹ́ pé ẹ̀tọ́ ẹ̀ ni kí ló dé tó ń sá fún kí ló dé tó ń bẹ̀rù àti ṣe. èyí náà kì í ṣe ọjọ́ tọ́pìkì yẹn ọjọ́ tọ́pìkì yẹn máa farabalẹ̀ yànnàná èyí ò ń ṣe pẹ̀lú àwọn àdìsí tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn pẹ̀lú tẹ̀sírì tó ṣẹlẹ̀ lórí ẹ̀ gbogbo ara máa jọ ní lẹ́sẹsẹ. ìwà mùsùlùmí máa gbáradì fọjọ́ náà o. máa gbáradì fọjọ́ náà o
torí ọjọ́ náà dé tán o. Praise God. Ẹ máa bá mi tẹ love and like o. Wọ́n gbọ́dọ̀ flag program yìí o. Ẹ máa tẹ love and like. Wọ́n gbọ́dọ̀ flag program yìí o. Ẹ máa tẹ love and like. Wọ́n gbọ́dọ̀ flag program yìí o. Yóò dùn mí o. Ẹ dákun o, àní dààmú o. Torí ọ̀rọ̀ pọ́nlẹ̀ tá a tú o. Ọ̀rọ̀ pọ́nlẹ̀ o. Ọ̀rọ̀ pọ́nlẹ̀ tá a tú o. Wọ́n gbọ́dọ̀ flag yẹ o. Lórúkọ Jésù àní dààmú o. Ẹ dákun, ẹ máa bá mi love, ẹ máa like, ẹ máa comment, ẹ máa share, ẹ máa press love and like, ẹ máa comment, ẹ máa share dáadáa, ẹ jọ̀ọ́. Mo ń rí kó má yẹ pé bí wọ́n ti ń flag ẹ̀ pẹ̀lú àwọn sign tí mo ń rí ń bì. Tẹ́ ẹ bá sì ń wò ó, ẹ dákun ẹ jẹ́ mọ̀ lọ́dọ̀ yín lọ́hùn o. Tẹ́ bá sì rí ń wò, ẹ máa bá mi ṣe hallelujah o. Ó dà pé àwọn èèyàn sì rí ń wò. Ẹ dákun, ẹ máa bá mi love, ẹ máa like. Tẹ́ bá rí ń wò, ẹ kàn máa ṣe hallelujah in comment section. Ẹ jẹ́ máa rí hallelujah in comment section. Ẹ jẹ́ máa rí hallelujah in comment section. Tẹ́ bá sì rí ń wò. Now, number kí la wà báyìí? A wà ní number 10. Ibi tí pọ́ìntì máa yẹn wà gangan. Only if Muhammed look at married woman, nínú àwọn privilege ẹni o, and desire her, then her husband is forced to divorce her and hand her over to Muhammad, so the prophet can have sexual intercourse with her. Tí Muhammed bá rí obìnrin kan tó wù láti fẹ́, Ibn al-Arabi said, this is what servant of the two holy mosques has also said, as was clear to the scholar from the story of Said, which also had this meaning. Tí Muhammed bá rí obìnrin, bí ọkọ yẹn ò bá tó dẹ̀ fẹ́ràn obìnrin yẹn, bí ọkọ yẹn ò bá divorce obìnrin yẹn, kánà bí fẹ́, Muhammed ò ní gbádùn, ọkùnrin yẹn náà ò ní sinmi. Ẹ gbọ́ mi yé, Muhammed ò ní gbádùn, ọkùnrin yẹn náà ò ní sinmi. Èyàn ló bá ké sí arákùnrin yìí Said yìí dé, mo sẹ́ni kankan sí WhatsApp lẹ́nìí. Muhammad ní láti sọ fún Said wípé kó tó sí ìyàwó ẹ̀ fóun, sáà pé Muhammed ló lọlé wọn láì sálámọ̀ tó rí ojú ẹ̀yẹn ní wò. Ìgbà tó rí ní wò, ìyẹn bi ànábì léèrè pé, ìyẹn bi obìnrin léèrè pé sáànábì fọkàn ó ní rárá. Bọ̀gbà tí yẹn ti rí tó ṣẹlẹ̀ ẹ̀ pa áwọn nílò ní ọkàn máa yẹn ti dàrú. Ó lè lọ bá ànábì pé ìrí ànábì sí tó ti róbì ìwọ̀n ò dì í mú kó máa mú lọ. Kó tó di pé ọmọkùnrin yẹn lọ bá ànábì pé kó dì í mú kó máa mú lọ. Tí ànábì bá rí sign up ní ọjà, ànábì ó pè kìdẹ́ pé tẹ́lẹ̀. Ló jẹ́ kọ́kùnrin yẹn lọ. Bánábì ṣe gbọ́ létí pé ọkùnrin yẹn sọ pé òun ò ní fẹ́ mọ́ báyìí. Ìntànábì sọ fún ni pé dìyàwó ẹ mú o. Aláwa sọ fún ànábì pé ó ṣe máa ní kó dìyàwó ẹ mú. Ṣé bó ti wà ní ọkàn tiẹ̀ náà pé ó fẹ́ fẹ́ ọmọbìnrin yẹn. Níbẹ̀ ni Muhammed ti sọ fún Said pé lọ sọ fún ìyàwó ẹ pé mo fẹ́ fẹ́. Ó wá ń rán ọkọ sí ìyàwó ẹ wípé mo fẹ́ fẹ́. Ìwọ tó bá jẹ́ Mùsùlùmí, debunk what I'm saying now. Ibn Kathir ló sọ̀rọ̀ yẹn now. It's Ibn Kathir that said it, not Noah. Kì í ṣe Ezekiel ló sọ. Inú ìwé yín dẹ̀ ló wà, kì í ṣe inú Bíbélì. Praise God. Network yẹn ti bẹ̀rẹ̀ o, ó ti fún wa ń ṣùgbọ́n Ọlọ́run ṣàánú wa. Network náà ti bẹ̀rẹ̀ tiẹ̀. Ọlọ́run ni ó gbà wá. Ẹ dákun, ẹ máa bá wa press love and like. Network yẹn náà bẹ̀rẹ̀ tiẹ̀ nú fa. A sì gbà wá pé yóò dúró.
yóò dúró láìpẹ́. yóò dúró láìpẹ́ lórúkọ Jésù. bàbá ti ń sọ ẹ̀yin fẹ́ jẹ́ káwa tó àṣírí tiwọn Ọlọ́run ṣàánú wa pẹ̀lú nẹ́tíwọ́ọ̀kì ilẹ̀ yìí. ẹ má bínú o nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ò tí jẹ́ kí n continue àlàyé mi o. mo fẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì yẹn tún balance díẹ̀ padà kó lè ṣe Olúwa ṣeun. lágbára. Now, number 11. ẹ máa bá mi tẹ love and like yẹn ó wà very important. Only that the prophet released Safiya. Number 10 yẹn ni question tí màá yẹn sọ o pé kí ló dé tí Allah ṣe fún Muhammed ní irú privilege bẹ́ẹ̀. So tó jẹ́ pé wọ́n dáhùn. Number 11. That the prophet released Safiya from her captive status and he considered her release as a dowry. Ànábì fẹ́ fẹ́ Safiya gẹ́gẹ́ bí ẹrú ni o tá ń mú lójú ogun tí wọ́n mú lẹ́rú. Ó wá fẹ́ fẹ́ níyàwó. Ìtànábì fi ṣèyàwó ẹ̀ ni pé kó fi sọ́wọ́ dé ẹ̀ ni pé ó release ẹ̀. Release ẹ̀ náà ti tó fún owó ìdáná. ó mà ṣe o Ọlọ́run mà ní sí wa lẹ́nu. Number 13, to fight Mecca. Number 14, that he is inherited, that he is not inherited by anyone at all. This was mentioned in the oath of absolution. For when a man approached death due to illness, most of his possessions are taken away, so that he does not have more than a third left for him. But the possession of prophets remain for him, as stated in the verse of inheritance and Surah Mariam. Tẹ́bá wọ Surah Mariam yìí kárẹ́bí tó kú, Ànábì sọ fún wọn wípé tóun bá kú o ẹnikẹ́ni ò gbọdọ̀ fẹ́ àwọn ìyàwó òun. Òun náà ló wà ní 15 yẹn. Òun náà ló wà 15 yẹn that his marriage still considered effective after his death. All his wife cannot remarry anyone else after his death. Example, Aisha did not marry anyone. Ọmọ Aisha yẹn, I think it's 18 years ló wà nígbà táwọn bí kú. Tí ọmọbìnrin yẹn fi kú bóyá 60 something years kò padà remarry mọ́. Ṣùgbọ́n Ànábì lè máa fẹ́ ìyàwó oníyàwó kiri. Àwọn tó bá ti kú, Ànábì lè máa fẹ́ ìyàwó wọn kiri. Àmọ́ kò lè gbà kán fẹ́ ìyàwó ti òun lẹ́yìn ikú òun. Ara àwọn privilege tí Allah fún Muhammed nìyẹn o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ẹ jẹ́ ká máa press love and like. Kí ni yẹn affect program tá a ṣe? Wọ́n fẹ́ flag program yìí o. Wọ́n fẹ́ flag program yìí. Mo bẹ̀ wá ni. Mo bẹ̀ wá. Ẹ má fi àyè yẹn lẹ̀. Let us expose the lies of the Islam. Let people see the light of Christ. Let them come back to the light in the name of Jesus. Number 16. If he divorce a woman, she remain prohibited to everyone and may not be married nikah again to someone else. Tana bí bá wá kọ obìnrin kóbìnrin sílẹ̀, irú obìnrin bẹ́ẹ̀ ò lè marry mọ́. Irú obìnrin bẹ́ẹ̀ ò ṣe kí ni kò tọ́ sí àti marry mọ́. Praise God. Irú obìnrin bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti má rì mọ́, ṣùgbọ́n tí ẹlòmíín bá divorce ìyàwó tiẹ̀ ó lè lẹ́tọ̀ọ́ fáwọn òbí láti má rí irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n táwọn òbí bá divorce èèyàn irọ́ o kò lẹ́tọ̀ọ́ o. Ẹ jẹ́ àjọkà Aisha, Allah be pleased with her. A lè gbàdúrà fún Aisha. Reason tẹ gbúdọ̀ gbàdúrà fún Aisha rè tí ìbá ń ṣe Aisha ni àṣírí Muhammed ò ní tú. If it's not our sister Aisha, sister Aisha is our sister. Mùsùlùmí ọ̀sẹ̀ pé àwọn ọ̀la ni Jésù, àwọn ọ̀la ni Jésù, àwọn ọ̀la ni Jésù.
Àwọn Aisha, why? Because Aisha exposed the noble prophet Muhammad. The unlettered prophet. Aisha exposed him very well. I so much love that auntie. Very smart lady. Only I felt jealous of women who offer themselves to Allah Messenger. Please, I want you to think. Obìnrin mélòó ni wọ́n ń gbéra rẹ̀ bá Mósè? Mósè ṣe ni ẹlẹ́run ara. Èèyàn mélòó ni wọ́n ń gbéra rẹ̀ bá Jésù? Ní gbéra rẹ̀ bá gbogbo àwọn wòlíì àbáwọn àpòstélì. Ṣebí Kùránì sọ fún apá àwọn àpòstélì ní àṣà pé ká má níyàwó ká má lọ́kọ láàrin wọn. Ànábì ò lásà yẹn o, irọ́ o. Kìíní ò lè jẹ́ ẹni tó fún ní agbára bíi 34 àbí 35,000 35 power of man. Tí ń wọlé tó obìnrin mẹ́sàn-án lọ lóòjọ́. Ìyẹn ló wà mára dúró tí obìnrin ò ní gbére ẹ̀ wá. Ọlọ́mọ sì wà lọ́nà. Only I felt jealous of women who offered themselves to Allah Messenger and said, then when Allah, the exalted and glorious, revealed this, you may devour any one of them you wish and take to yourself, and you as any you wish, and if you desire any you have set aside, no sin is chargeable to you. Quran chapter 33 verse 51 here. As I said, it seems to me that your Lord asked him to satisfy your desire. So, ẹni pé àwọn privilege yìí gẹ́gẹ́ bí àwọn tẹ̀sùn ìtìtú tẹ̀sùn ìkútú bí in tó sọ lórí ẹ̀ lélẹ́yìí pé àwọn privilege tí Allah fún Muhammad nìyẹn tó ń sọ fáìsà tó dẹ̀ ń sọ fáwọn èèyàn tí Aisha fi sọ wípé mo wòye pé ó dàbí pé olúwa rẹ o n tí wọ́n bá ti fẹ́ ló máa ń ṣe fún ẹ desire tiẹ̀ tó bá ti fẹ́ ló máa ń ṣe fún ẹ so pé Allah fún Muhammad ní pé ní privilege pé tó bá rí obìnrin ọkọ ẹ gbọ́dọ̀ divorce ẹ tánà bí òfin fẹ́ bàbá làárọ̀ ni òun làkà ní number 16 nísìn òun lájọ rí ní number 16 ní ìsìn má jẹ́ kó sí ẹ lọ́nà má jẹ́ ká tọ̀ ẹ jẹ má jẹ́ ká ra ẹ níye ṣé gbogbo àwọn nǹkan tí Muhammad claim wípé Allah fún òun yìí sóun ló yẹ kéèyàn fi máa yan gan ni. When other prophets are busy preaching the gospel. Seriously issue. The network is very bad. God bless you. Olúwaṣeun network wa ti padà dé o. Network wa ti padà dé o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run network wa ti padà dé. God bless you. Olúwaṣeun network wa ti padà dé o. God bless you. So, a fẹ́ ṣe ojú òpó lẹ̀. A fẹ́ ṣojú òpó lẹ̀. Muslim, please, ẹ pè wọlé. Ẹ pè wọlé. Mo kí Mr. Concord, ẹ kú àlejò mi lẹ́nìí. God bless you, sir. God bless you. Àkókò ìpèrè afẹ́jẹ́kẹ́ ẹ pè wọlé o. Àwa Kìrìsìtẹ́nì náà lè máa pè wọlé báyìí. Àwa Kìrìsìtẹ́nì lè máa pè wọlé bá a ti débi àkókò tá a máa fi àyè lẹ̀ fáwọn èèyàn láti pè wọlé wípé àwọn ń tá a mú jáde yìí àwọn ní ẹ̀rí èmi táwọn fi lè dìbò ǹkẹ́ pé kò rí bẹ́ẹ̀ tó bá lẹ̀rí èmi gẹ́gẹ́ bí mùsùlùmí tó fi lè sọ pé ìǹtẹ́ ìbàjẹ́ tó sọ yìí o kò rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ á pè wọlé. This is our line, studio line 090 38 74 25 38. Òun nìyẹn. God bless you. God bless you. God bless you. Lórúkọ Jésù, ojú òní ti wá. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Yes, sir. Olúwa kú iṣẹ́ sà.
Ọlọ́run ẹ̀ ó máa gbé tiẹ̀ nù. àmì lórúkọ Jésù. Agbọ́mi ní wọlé ẹja. Apàgùgbà ní gbalẹ̀ àbàrò jẹ́ olùgbòkó tìlà láti ń tẹ́gbọ̀n òbúlùtù ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wàá á tú wọn ká láwùjọ yọ. Wọ́n máa túká ni. àmì Ìgbòlúgi ní Mọ́mọ́dù yẹn. Tí wọ́n jáde síta tí wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n wá ṣàlàyé lóòótọ́. Wọ́n ti ka gbogbo àdìsí yẹn pátápátá ó ṣe rí yẹn. Wọ́n ò lè dìbò ìkẹ́ láéláé. Èyí tó bá tó bẹ́ẹ̀ nínú wọn kọ́ jáde síta. Kí iṣẹ́ máa tọ́jú ẹ̀ ká má jẹ́ ẹ̀rọ nìṣó. Ọmọ dáadáa. Olúwa ṣeun, Olúwa ṣeun. Ẹ̀sìn púpọ̀ sà. God bless you sà. ẹ̀rù tún bà mí pẹ̀lú ibi tí dáàdi gbé wa lọ lálẹ́ yìí o lórúkọ Jésù. Ọlọ́run yóò ṣàánú wa, yóò mọ̀ ràn wá lọ́wọ́. Ẹ̀yin mùsùlùmí ẹ dákun ẹ pè wọlé o. Ẹ pè wọlé, ẹ pè wọlé, ẹ pè wọlé. Ẹnìkan sọ pé àìsàn regret pé òun fànà bì. Ẹ mọ̀ máa jẹ mo ka àdìsí kan lẹ́nìí àbí tẹ̀sítírì kútúbí àti ibn kẹtìrì ńgbà tí mo dé ti ibn kẹtìrì àlẹ́mi ni ó tọ́ sẹ́nọ̀bù àti àìsà ó ní sẹ́nọ̀bù ń tiẹ̀ ó ní Allah ti sọ pé òun máa fẹ́ pé ọ̀run ni Allah ti ṣe wedding àwọn níjọ́ tí màá gbàdí sí jáde yóò yà yín lẹ́nu so ó dẹ̀ sọ fún àìsà nínú àdìsí kan pé òun lálàá òun rí àìsà lójú àlá òun rí àìsà lójú àlá so àìsà àti sẹ́nọ̀bù wọn àjọ ń ta kànú lé pé ìgbéyàwó tòun ọ̀run ló ti ṣe àìsà sọ wípé ìgbéyàwó tòun Allah ti rí láti ọ̀run wá nígbà mo fẹ́ rẹ́rìn yóò pé Ọlọ́run má fọ́ wa létí ìjọ tí ń bá mu jáde ẹ̀yin náà rí i pé ẹ̀rín gidi ni ẹ̀rín gidi ọ̀rọ̀ tó yẹ ká máa gbọ́ létí ọ̀rọ̀ tó yẹ ká máa gbọ́ létí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lè tọ́ wa o jẹ́jẹ́ wa la jókòó jẹ́jẹ́ wa báyìí ńlá jókòó àsùn kankan o àti ní mùsùlùmí kó pè wọlé ni àwọn kírísítẹ́nì máa mọ̀ fún yín láyè kẹ́lẹ̀ kọ́kọ́ pè wọlé ni o ẹja pè wọlé báyìí ní alẹ́ àná ńgbà tá à ń ṣètò muslim kan padà pè wọlé mi mọ̀ pé mo ti pa microphone mi mọ̀ bóyá àwọn èèyàn notice pé mo ń sọ̀rọ̀ bóun mi ò jáde ó fẹ́ sọ̀pọ́tì ìwà tí Muhammed wù láti fáìsà pé Muhammed ó pé ọmọ yẹn tó bá jẹ́ ọmọ tó ti bàlágà ó lè lọ lé ọkọ àdìsí kan mọ wá tí mo ò rí tí mo fi létà kọ́ ti fún un nígbà tó di WhatsApp n bá send message ibi tí Aisha sọ pé òun máa ń ṣe eré pẹ̀lú doll pẹ̀lú bèbí ànábì ti sọ wípé ká máa lò bọ̀ torí Aisha lànábì ṣe filẹ̀ tó legalize ó ti ní ká máa fi bèbí ṣeré so torí Aisha ló ṣe legalize so mo wá fún ní àdìsí yẹn pé àdìsí yìí ẹni ọmọ mẹ́fà ó lè ti wú àbí ó ti lè máa tú ọ ó ti lè bàlágà tó lè lọlé ọkọ kò sí problem ọmọ tí ń fi dọ́ọ̀lù ṣeré so tó sì fi dọ́ọ̀lù ṣeré o táwọn ọ̀rẹ́ ẹ̀ tún ń wá tọ́jọ́ ń ṣeré tá máa lọ sábò síbì kan táwọn bí ó pè wọ́n jáde tó ní ká máa ṣeré wọn ṣerú ọmọ bẹ́ẹ̀ tí tó máa rì ńgbà tó pè ní call again tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ò fẹ́ papọ̀ mo kọ́ tẹ̀ mo ní ṣàlàyé ní voice note ó ní ẹ̀ tẹ́ẹ̀mù máa lọ mo ní má wọ̀rí ìwọ ṣàlàyé ní voice note kémi gbọ́ kò ṣàlàyé títí di ìsín kò lè rálàyé ṣe torí pé ìwà ìdójútì ni wọ́n ní one Muslim is greeting you sir his name is Azan God bless you sir I don't know Mr. Azan o but mi Ọlọ́run mọ̀ wọ́n God bless you sir God bless you God bless you. àwọn ìwà tó yẹ ká máa bá lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run ìwà tó jẹ́ pé táwọn àwọn àfáàyè bá lọ́wọ́ pásítọ̀ ní Nàìjíríà wọ́n á pariwo ẹ̀ síta no ẹ jẹ́ bóyá tó bá ọ̀la fáàtì okòrò ọ̀hún ṣe program lọ́la bóyá tó bá di Monday bóyá kí focus lórí ẹ̀ pé ṣé lóòótọ́ láìsá ti mà sú ọ láti lọ lé ọkọ
màá fún yín ní more than 15 hadith tó ń sọ wípé Aisha máa ń fi dọ́ọ̀lù ṣeré kí ni ìṣeré tẹ̀yìn náà fún ọmọdé Aisha máa fi ń ṣeré ní time tó fi wálé Muhammed. Muslim will lie for you that Aisha ò lọ́lé Muhammed ní nígbà tó wà 6 yẹn pé ìgbà tí Aisha pé 9 years ló tó lọlé ẹ̀. My question is that ṣé ilé wọn láìsà ti ń ṣeré ló máa fi dọ́ọ̀lù ṣeré nínú yàrá tiẹ̀ tọ́sọ pàdánù ló fún táwa pàdánù bí àwa débẹ̀ táwọn ọ̀rẹ́ àlọ́ sábò táwọn bí àwa nìkan jáde kan máa ṣeré papọ̀ ṣẹlẹ̀ wọn ló ti ń ṣe àbílẹ̀ ànábì. It is something we need to think about. Kán mú pásítọ̀ kan Nàìjíríà lẹ́nìí wípé ó ṣe marriage pẹ̀lú ọmọ ọdún mẹ́fà kò dẹ̀ sí parent tí ó tẹ̀ mú ilẹ̀ Nàìjíríà táwa wáyé kò sí parent tó dọ̀rọ̀ ẹ̀wò tó dọ̀ ọmọ ọdún mẹ́fà ibo ló sì dé. Bàdé àdìsí náà kọ́lá ajọ́ ń wò wájú wáyé. Ẹ̀rí àdìsí eléyìí èso parọ́ eléyìí tún ní 7 years ọlọ́mọ sì wà lọ́nà. Hello, ẹ kálẹ́ o. And the number 10 privileges Ẹ kálẹ́ sà. says that if Muhammad see a wife Yes, sir. of any of you and he like that Olúwa ní woman, tó you bàbá. divorce Àmì lórúkọ Jésù. ọ̀gá àwọn bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn bàbá yẹn inú ti ń bí àwọn èèyàn gan o. Ọlọ́ọ̀ni. inú ti ń bí àwọn èèyàn gan o. àgbàrá kò sí kọ́lẹ́ nìkan rẹ̀ fi yín ṣe jáde. Yes, pẹ̀lú ògùn Ọlọ́run. àgbàrá àwa pẹ̀lú yín. Àmì lórúkọ Jésù. nípa ti ọ̀rọ̀ ayé ìta Bẹ́ẹ̀ni. àwọn mùsùlùmí náà mọ̀ ọ́. ẹni pé kan ti sọ lára àwọn ìmáàmù wọn pé àwọn máa ń lọ ilẹ̀ yẹn àwọn máa ń dọ́gbọ́n sílẹ̀ yẹn gbogbo mùsùlùmí pátápátá ló mọ̀ wípé ìwà burúkú ni wọ́n dẹ̀ mọ̀ pé kọjú ò dáa ni bẹ́ẹ̀ torí pé kí wọ́n sáà lè máa rọ ọ̀bẹ̀rẹ̀ ẹni tí wọ́n rí nǹkan sọ. Yes. ẹ bá rí ọ̀rọ̀ fúdàmù fáṣọ olóró lẹ́kọ̀ọ́ ní 2 weeks ago èyí tó pẹ́ ní dọ́kítọ̀ báyá dọ́kítọ̀ ní Arabic ni àbí dọ́kítọ̀ ní kíní ni o. Doctor in support Muhammed ni. ẹni Doctor in support Muhammed. tẹlifóòtì bẹ́ẹ̀ jẹ́ Bẹ́ẹ̀ni. torí mo rí ọmọ mo ń wo ẹ̀yìn náà wà ní fúdàmù yẹn. Àjọ wà ń bẹ̀ ni. ó di bẹ́ẹ̀ jẹ́ wọ́n lè di bẹ́ẹ̀ jẹ́ kó tètè wọ́n tẹ̀ báyé wọ́n báyé lédi yẹn jẹ́ lásán. Mọ̀lọ́mọ kò bímọ tó fi. ọlọ́run ti kábọ̀ ọmọlọ́mọ nìyí o jẹ́ mọ̀ bí àdìsí kan sọ wípé ó ti kábọ̀ nìyí. Pẹ̀lú ògùn Ọlọ́run àwárí. ó àdìsí tó tọ́ wa ló ti kábọ̀ nìyí láti ọdún mẹ́fà yẹn ìgbà tó kọ́ ọdún mẹ́fà ló tẹ̀ wá jọ kò lẹ̀ níta ló tẹ̀ fi bá ti pọ̀. ó tẹ̀ gba ohun ọmọ yẹn jẹ́ 18 years tó yẹ kọ́ ọmọ yẹn tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọbìnrin 50 years lọ́mọ yẹn lọ kú. kò ní fáráyé lọ kò ní fẹ́rẹ́ já lọ age of 6 years. bí ìṣẹ̀dá tí wọ́n ti rí wọ́n máa ń máa jọ owó. Ṣé bá dìsì ẹwà dìsì tí mo gbé sójú bọ́ọ̀dù ọmọ tá ló máa ṣúọ̀ ló ń bá bèbí ṣeré yìí o. tẹ́lẹ̀ lọ. Òun ló wà ní mo ti gbé sí screen káwọn èèyàn rí. tí ẹ bá lọ sí prógámù ọkọ̀rọ̀ aláṣẹ. Bẹ́ẹ̀ni. bàbá àǹkà torí yọ mí ẹ̀ẹ́dí ẹni tó fọ ọmọ ọdún 5 ọmọ ọdún 6 ọmọ ọdún 7 ọmọ ọdún 8 sùn wọ́n sọ pé ìwọ̀n ló máa kú sí. ẹ wá ìdájí kìlú àgbà mẹ́rin kó wà láyé nìkan ẹjọ́ ẹ bá ìdájí ìgbó ló fẹ́ kú sí. Oyè country tó máa competition pé kò gbúdọ̀ bọ́ lẹ́wọ̀n kì í ṣẹyọ kan. ó sì kì í ṣẹyọ kan. àwọn ìkíní egbò ìṣẹ̀dá ìṣe pé bóyá àjọwọ́ o àwọn tó jẹ́ pásítọ̀ àwọn tó jẹ́ àpá nǹkan tó ti mo tẹ̀ kúrò níjẹta ní àgbàtì yẹn ọmọ tiẹ̀ gangan ló bá sùn àgbàtì ní bàbá ibi ilẹ̀ ń gbà lọ sí ẹ̀wọ̀n ẹ̀yà dágbére fún ìyàwó yín ẹ̀wá ìbájẹ́ kò jẹ́ pé Muhammadu ló dúró níwájú bẹ́ẹ̀ yẹn jọ yìí. àwọn ará bíi wá tún lẹ́nu láti máa sọ̀rọ̀ a máa sọ kí ẹlòmíà tó afẹ́sọ́ ìfọ̀nsọ́ níjọ́ kan nínú kọ́mẹ́tẹ̀tọ̀ yìí ó ní ìṣèlú Joshua ọmọ tó ń kí Joshua là ń sọ ni
sọ Muhammed. àwọn ẹni tó yẹ ká tẹ̀lé àwọn tó máa tẹ̀lé tó tó àkáǹtì jésù lẹ̀ àbí ṣé tó tàbí jòtáyà àwọn tó máa fẹ́ pé jòtáyà la fẹ́ tẹ̀lé àkáǹtì jésù lẹ̀ àwọn sọ pé ẹni tẹ̀lé ń tẹ̀lé ẹ̀yin sọ pé ẹ jòtá ó fẹ́ yàwó ẹ jòtáyà ó fẹ́ yàwó ilé ọmọ ẹjọ́ kìíní kan ó ṣe kìíní kan ẹ̀sẹ̀ tí ń wá nǹkan láti máa dìbì bẹ́ẹ̀ láti máa dìbì bẹ́ẹ̀. lọ́kàn wọ́n pẹ̀lú kọ́ tó Josiah. kú nígbà kan náà sí pé Muhammed ó jagun kiri ẹ̀rọ yẹn ìdímọ́tẹ̀ náà jagun ìdáhùn ọmọ ìsẹ́yìn náà jagun. àwọn tí máa tẹ̀lé mọ́tẹ̀ ká máa tẹ̀lé àwọn ọmọ ìsẹ́yìn. We are not following a different life. We are not following Moses. We are following Jesus Christ. ẹni tẹ́yìn náà dẹ̀ ń fọ́lọ́ yìí ìpàtẹ òòdà kì í sẹ́ni tẹ́yìn lè fọ́lọ́ fún stẹ̀pù ẹ̀. àbí ẹ wá lọ mú àtàmọ̀. Muhammad must ẹni wọ́n ti dọ́ọ̀rọ̀ ẹ̀ mọ́ máa He is here. You know I'm not lying. Nba 10. ọdẹ yìí ó yí kí ni ẹ̀ mọ́ máa yẹn lẹ́sẹ̀. wọ́n ti sẹ́ǹsì pé máa yàn gbé proof tó dání wá ni wọ́n ti sẹ́ǹsì ẹ̀. ọlọ́ àti ìmú dájú. àmín àmín ìjà àmín wọn lórúkọ Jésù. àmín lórúkọ Jésù. àbọ̀ náà àti bàbá wa pẹ̀lú yín. àmín Jésù. ó tẹ̀sí ti láìsí prógámù yín ẹ máa ń gbé púrúfù jáde. èmi tiẹ̀ tún wà lójú bọ́ọ̀dù báyìí nsìn tí mo tún gbé jáde tí Muhammed ń sọ tó advice èèyàn kó fẹ́ ọmọ kékeré wọ́n dẹ̀ wá sọ fún pé àwọn fẹ́ fẹ́ ọmọ tiẹ̀ ní Fatima ọmọ tiẹ̀ lọ́mọ kékeré ànábì ò gbà. òǹgbà abẹ́yìn lórí mi. ìgbà kan gbé dà kọjá lórí tòun. It is well. abẹ́yìn lórí náà tó bá ní iṣẹ́ ẹ̀ lọ ìdá lọ́wọ́ ìrònú ẹ̀ ní fẹ́fẹ́ fi fẹ́ lórí. tó ẹ̀ ń lọ ìdá lọ́wọ́ ni o mo tẹ̀ ló tẹ̀ ti bẹ́ẹ̀ nínú rẹpẹtẹ ó ní ẹ̀ lọ dàbá yé. Yóò bù dànù. sọ̀rọ̀ ẹ̀ tẹ̀lé nìyẹn. It is well, sir. ó sì lọ́dún náà ṣe yín o lágbára Ọlọ́run. Amen. àwọn iṣẹ́ ẹbí kúùkù tẹ̀ mú jáde yẹn ló jẹ́ kí n láìsí yín. tó bá jẹ́ pẹ̀lú ẹ̀ ń sọ lábẹ́ ẹ̀ tó gbogbo àwọn tó tẹ́sí yín nìsín gbogbo ti ká pamọ́. Yes. ọlọ́run ti bá wọn fún wọn pamọ́ fún ọ̀rí kan tó fẹ́ fi mú yín mọ́ ni wọ́n ti rí pé kúùkù wà kó tọ́ wà ọ̀pọ̀lọpọ̀ wọn gan tí ò rí kinní yẹn tẹ́tẹ́ sọ̀rọ̀ yẹn wọ́n lọ ń ṣẹ̀kẹ́. Yes. ọmọ náà àwọn àlejò yóò máa sọ ọ̀kọ́ báyìí wọn lọ gbé fúnra wọn jẹ́ ká ó tọ́ máa tiẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí. bẹ̀tọ́rí bẹ́ẹ̀ mú jáde ní wọn rí gbogbo àwọn tó tẹ́sí nìyẹn ẹ̀ fún wọn tẹ́sí mọ́. Yes. wọ́n ti lọ rí ni wọ́n wá mọ̀ kọ́tà bẹ́ẹ̀ ṣe mọ́ àwọn ẹja sílẹ̀ jọ máa ṣe nǹkan ẹ̀ lọ. ọlọ́run ti fẹ́ yín dàgbà tó lóko. Olúwa ṣeun, Olúwa ṣeun. àlàáfíà ni fún yín ọkọ rẹ. Yes, sir. Amen. Ẹ ṣé púpọ̀ sir. Amen. Amen. Hello, ẹ kálẹ́ o. Yes, sir. Olúwa ló ń tó. Yes, sir. Olúwa kú iṣẹ́ sir. Àmín lórúkọ Jésù. Àmín. Àmín lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Àgbọ̀dọ̀ tẹ̀sí ṣe program ẹ̀ máa gbọ́ pé ẹ̀jọ̀ ẹ̀sìn wọlé àdéhìí kankan nínú wọn kó pè wọlé. Àdéhìí kankan tó kó pè wọlé nínú wọn. Èyí ò mọ́rú ẹ̀sìn sí àwọn bóyá àwọn ọmọ mínì nìkan tí wọ́n bóyá àwọn ọmọ bóyá èsì pè wọlé tí ó fi ní àdínkù ilé. Ó ní ẹjọ́ tẹ̀ láti là wọlé sí. Bí iná wọ́n lè jọra yé bí. Ó kì í pé wọ́n ní wájú bọ́ǹkì kan tẹ̀ bóyá ìbẹ̀rẹ̀ ń parọ́ kò yé wa. Àbí? Bóyá ìbẹ̀rẹ̀ ń parọ́ torí kò ní ìdè wa. Káńtẹ̀ wa kò tẹ̀ mo tẹ̀ fẹ́ jẹ́ kan tí mo mọ káńtẹ̀ ìjà. Kó tẹ̀ pé wọlé. Káńtẹ̀ ìdàrẹ́ ìjẹ́ ní káńtẹ̀ ìwọlé. Ìtòrí ẹ̀dá ti máa kọ́kọ́ fi táìmù fún wọn ẹgbẹ́ káńtẹ̀ kọ́kọ́ pè wọlé pé káńtẹ̀ ìgbọ́ ìtòjẹ̀ mẹ́sàn-án. Wọ́n wá kàǹtẹ̀ lọ́dà comment section. Ìgbà tí wọ́n lẹ́rìí tí wọ́n fẹ́ debunk. Wọ́n lẹ́rìí. Nìkan nínú wọn tẹ̀ fẹ́ pé ìrọ̀lẹ́ ń pa ọ́. Ìrọ̀lẹ́ ń pa ọ́. Nǹkan bẹ́ẹ̀ sọ yóò kò rí táyọ̀. Àlè ìtọ́lẹ̀ gbogbo program tí Adégbòwà máa ń ṣe bí Adépọ̀jù máa ń ṣe tó bá kan ẹsẹ̀ nílì kan ẹ̀mí máa kà ẹ̀ sọ pé àkérè báyìí báyìí ló ṣe ní káwọn náà gbé káṣẹ wá síta. Àbí? Wọ́n wá sí fún òkè gbogbo nǹkan bẹ́ẹ̀ sọ.
àti ìwọ̀n ní ká tó mọ́lá yìí àìwọ̀n ká ọ̀nà bọ́lá àti bá àti wọn àmọ́lẹ̀ ọ̀pọ̀ wọn ní ọlọ́run ti máa bá àwọn àmọ́lẹ̀. Ọlọ́run tiẹ̀ jẹ́ kán rí gbàlà gangan ní kókó kán rí gbàlà. Àmín àmín àmín. Ẹ̀tọ́ wù mí kó padà lọ́jọ́ Jésù ó ní àrípọ̀jù. Ó máa gùdù ní iṣẹ́ olùmọ̀. Ó máa gùdù tó bá ti ṣẹ́kù Jésù. Irú ìgbọ̀dọ̀ bá ti pásọ̀ ó máa gùdù. Ọ̀dọ̀ ẹ̀mí ètò wà yẹn Kristian láti tètè dábàá. Àmín àmín àmín. Olùkọ́ni ìṣèlú wa. Ọlọ́run bá ní tètè dábàá. Àmín Jésù. Olúwa ṣeun. Yes sir. Olúwa ṣeun. A mú ohun gbogbo lọ sí abẹ́ ìtọ́jú díẹ̀díẹ̀ nìyẹn ní orúkọ Jésù. Ọlọ́run yóò mú wa pẹ̀lú wa, ojú òní tiwa, ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè yóò túbọ̀ máa mọ́lẹ̀ sí i nínú ayé wa. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí ó mú abẹ̀rẹ̀ tó ti àṣálẹ́ yìí. Àwọn èèyàn wa wọ́n bí gẹ́gẹ́ bí tí mo sọ ó ṣeéṣe lọ́jọ́ Monday bóyá ohun tá a sọ̀rọ̀ lé lórí gangan nìyẹn pé ṣé lótìtọ́ ni àìsà yìí àwọn àáfàá tó ń fẹ́ pẹ̀pẹ̀ pé ó wú ni ó sanra ó ṣe ó tó má rì ṣé lótìtọ́ ló tó ẹni tó yẹ kó má rì pẹ̀lú àwọn àdìsí wọn ni òun la fẹ́ fi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn òun nìkan la kò fẹ́ sẹ́yìn lórí tí mo sì ń tàlẹ́ yẹn mùsùlùmí wípé ẹ pè wọlé lọ́jọ́ yẹn ẹ̀yin la máa fún láàyè láti pè wọlé kódà ọjọ́ yẹn gan ó lè jẹ́ question ni àbí kí ó jẹ́ pé ó lè pè wọlé pé programu tẹ̀ ń ṣe yìí o lórí ọ̀rọ̀ àìsàn yìí mo fẹ́ prove pé ó ti dàgbà ó ti ṣe báyìí á fún ẹ láàyè kó sọ̀rọ̀ àwa náà sì mọ̀ gbé àwọn proof jáde pé n tó sọ o kò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè yóò túbọ̀ máa mọ́lẹ̀ sí nínú ayé wa ògo Ọlọ́run yóò máa wà nínú ayé wa ọwọ́ Ọlọ́run ẹwà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ yóò máa ràn wá lọ́wọ́ yóò gbé wa lékè yóò sì mú kí ìmọ́lẹ̀ rẹ̀ kí ó máa wà nínú ayé wa bákan náà à ń sọ fún wa àwa tí Ọlọ́run ti fi ìrànlọ́wọ́ fún láti ran ètò yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ tí agbára wa bá gbé láti fi ràn lọ́wọ́ Kristi ti ràn wá lọ́wọ́ ó ti fún wa nímọ̀ ó ti fún wa lọ́gbọ́n ó ti fún wa lóye ó ti fún wa ní àwọn tá a nílò láti fi máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ sọ àwọn tí ó bá máa fún àwa náà ní problem bí epo ẹ jẹ́ kí a ṣe ìrànlọ́wọ́ fún wa tá a sì gbàgbọ́ pé Ọlọ́run yóò wà pẹ̀lú wa ní next week à ń gbé ara wa kan bọ̀ ní I think Friday and Saturday maybe on Sunday sef he will be here he was an ex-Muslim tí wọ́n sì ti di ọ̀wọ́ lẹ́yìn Kristi ní ọdún bíi mélòó sẹ́yìn tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun láti jèrè ọkàn so a pàdé tó bá di ní ọjọ́ Monday a máa rí flyers yẹn náà ní online a pàdé a jọ wá gba ìmọ̀ a jọ wá kẹ́ẹ̀kọ́ lórúkọ Jésù ìmọ́lẹ̀ Jésù yóò mọ wà nínú ayé wa òkùnkùn ò ní borí wa yóò mọ gbé wa lékè yóò ṣàánú fún wa fún àwọn tá a bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ ẹ jẹ́ ká fi ìrànlọ́wọ́ wa sí àkáǹtì tí a ń wò ní ojú ìlà yìí ẹ jẹ́ ká fi ìrànlọ́wọ́ wa síbẹ̀ mo sì gbàgbọ́ pé ìrànlọ́wọ́ Ọlọ́run ayọ̀ Ọlọ́run ògo Ọlọ́run ìbùkún Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa pọ̀ rékọjá sí i nínú ayé ẹ̀mí àti yín a ò ní padà sẹ́yìn o a ò ní. àìṣèdúpẹ́ púpọ̀ náà wá gbàgbára lọ́wọ́ wọn ni. Olúwa ṣeun. ṣùgbọ́n tó jẹ́ muslim tí tọ́jẹ́ pé wọ́n jẹ́ ti Yorùbá nígbà yìí tí ẹ̀wọ̀n ní agbára kí ni ẹ tó lé pọ̀ wọn obìnrin tó jẹ́ ti Yorùbá àwọn ọkùnrin tó jẹ́ ti Yorùbá àwọn bàbá tó jẹ́ ti Yorùbá bẹ́ẹ̀ wọ́n ò bá fún ọkọ lórí irú priority ẹ̀gbẹ́ wọn mọ́ mi báyìí ìtorí pé kí ni ẹ̀sìn wọn yóò ti pọ̀ àwọn bàbá wọn lè gbà fún ọkọ lù fún ọmọ wọn láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọmọ tó wà ní 10 years 12 years 13 years náà ọmọ bàbá sùn gbogbo ilẹ̀ bíbá nìkan. sọ àwọn bìlíìfù pé kí obìnrin ó jẹ́ ọ̀nà tó wọn máa gbà dé ọ̀dọ̀ Ọlọ́run bá kọ́ bá fọ́bìnrin mẹ́wàá tó bá fọ́bìnrin mẹ́ẹ̀ẹ́dógún tó bá fọ́bìnrin 30 wọ́n gbà pé òun lọ́ọ́ máa dé ọ̀dọ̀ Ọlọ́run bá òun lọ́ọ́ ká gbogbo wọn sí ilé gbogbo ọ̀tọ́ wá sí ilé sí wọn kọ̀ wá jobless. so àmúfẹ́ kọ́ ló gbogbo nǹkan tí àwọn bí kọ́ wọn yẹn kì í ṣe nǹkan tó jẹ́ pé ó make sense wọ́n kàn wọ́n fẹ́ display gbogbo nǹkan ayé nǹkan tó yẹ kó kúrò fún ọmọ ẹ̀ wọ́n fẹ́ display ẹ̀ dàrú ni. so abáwọlé òyìnbó máa sọ náà òyìnbó wà ó ní òun àná bí gbogbo àkọ́kọ́ ọmọ ti tòun ta ló wá padà fọmọ ti tiẹ̀ ta ló padà fún
ṣùgbọ́n ó lè mọ ọmọ tó ọmọọṣẹ́ tó já tó lọ jagun tó kú sójú ogun ó lè fẹ́ ọmọọṣẹ́ títí ẹ̀. so many ṣé yẹn ní ọ̀nà yìí láti dọ́dọ̀ lọ́wọ́ ọba ṣé yẹn kọ́ wa lọ́nà ọ̀nà gidi láti dọ́dọ̀ lọ́wọ́ ọba ẹni tó fẹ́ àwọn ọmọọṣẹ́ ẹni tó ló ń pa àwọn èèyàn níbi tọ́gbẹ́ lọ gba àkọlọ́ wọn. ìgbà tí Jésù Kristi ní pé kò sí owó lọ́wọ́ wọn fẹ́ wọnú bodò láti plọ́ọ̀tì sí ìlú bòmí Jésù Kristi dẹ̀ mọ̀ kí wọ́n sanwó nílùú yẹn ó ní pípa ní owó jáde láti lè sanwó bodè fún wọn. Because Jésù ní agbára láti wọbẹ̀ láti máa sanwó tó ní pé wọ́n mọ Jésù Kristi but Jésù Kristi ò fẹ́ lò òfin wọn ó ní kó fún wọn. èyí tí wọn máa ń gbà lóbi tí wọn kò lówó lọ́wọ́ kò ní ìkọ̀kọ̀ lọ́wọ́ Jésù Kristi wá ní owó lọ́wọ́ ó dẹ̀ tún ní ọlá ó dẹ̀ tún ní agbára láti lè kọ́ tó ní gbogbo tó bá wù ebi ò pa Jésù Kristi wá kú ìfẹ́ máa pàṣẹ fún oúnjẹ ó dẹ̀ máa jẹun láì jẹun Jésù Kristi wá papọ̀ ọdún tó máa wọ̀ ókè sọ gbogbo agbára yẹn wọn náà fẹ́ dánwò fún àmọ́ bí fẹ́ dánwò agbára yẹn wò ó ní kó wò rí ṣe ó kánú báyìí nígbà tí ẹni tó ní kú yìí tó bá sọ ìtumọ̀ báyìí fún yẹn ó kánú wọn fẹ́ táyé wọ́n ní agbára wò gbogbo nǹkan yẹn. sòkúta mọ́kùn kì í. òun ló fi sòkúta mọ́kùn. ọlọ́mọ sì wà lọ́nà. so after ti Jesus Christ lọ àná bí fẹ́ táyé gbogbo agbára ti Jésù Kristi ṣe pé pé òun náà lè sọ sí ìdè láti lè ṣe ṣùgbọ́n ní pé kò lè ṣeé ṣe fún wọn agbára wò pé pẹ̀lú gbogbo nǹkan táyì ṣá sọ fún pẹ̀lú gbogbo nǹkan tí mánu Christian tó kọ́ọ̀sì sí ọ̀dọ̀ wọn yẹn gbà ẹ̀ gbogbo tí máa yẹ kó tó sọ fún gbogbo báyẹn after ti báyẹn ti kú táyì ṣá lọ́dẹ̀ ti rí pé gbogbo iṣẹ́ tó ṣe ń gbà ẹ̀ gbogbo ẹ̀ kò sí kankan tó wúlò gbogbo ọ̀hún iṣẹ́ yẹn gbogbo wọn wà wọn ṣé wà á lọ pé wọn ni wọn kọ́ máa ń pèsè wọn lẹ́yìn tó yẹ kó náà máa sọ kí wọ́n fún gbà ẹ̀ gbogbo wọn pátá ló padà bára wọn jà tó padà para wọn gbogbo wọn para wọn nígbà ikú ẹ̀ after tó kú ṣé ẹni gidi náà para wọn lórí ẹ̀ ṣé wọ́n para wọn lórí Jesus Christ. so ẹ fẹ́ máa wí wọ́n fẹ́ máa fi Jesus Christ wé ànábì wọn kò lè possible ìtòrí ẹ̀ lóye pé ẹ tí ò bá gbàgbọ́ tó bá lọ sáà ní àwọn tó máa ń ṣáájú adégún àní àti the second one tó bá lọ sáà ní wọn máa ń fún ọ ní focus gbogbo wọn máa pé bọ ẹni ẹ lórí wọn máa máa Allahu Akbar ìtòrí pé kí wọn á lè bẹ́ẹ̀ ni ẹ confuse ẹbí ọ nínú tó bá tẹ̀ gbé kọ̀ọ̀kan wá láti ilé tó fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ confuse máa wá àyà tó bá lè dúró gidi gan nìkan lóko. so àwọn pípẹ́ wọ́n mọ technology wọ́n dẹ̀ mọ ọgbọ́n tó yẹ kí wọ́n lò àwọn náà ti mọ̀ pé kò sí nǹkan fọ́ wọn láti lè ní pé tọ́wọ́n tẹ̀lé ó jẹ́ prophet lọ́fẹ̀ẹ́ máa sáré tí sọ Jésù Christ láti lè ní pé ìgbà tí wọn ò ti ṣeé ṣe mọ́ àwọn gbọ́dọ̀ bring down Jesus Christ wà lẹ́kọ̀ọ́ lè ṣeé ṣe ẹ̀ta fún kọ́kọ́rọ́ ayé àti ọ̀rẹ́ tó lọ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú láti lọ sọ̀rọ̀ tó dẹ̀ kó tó padà bọ̀ sásáyé. so ọlọ́ dúró di etí ìbàdí wọn pẹ̀lú obìnrin tó ní kọ́ máa fẹ́ dáadáa nínú ayé tó yẹ pé wọ́n lè fẹ́ obìnrin mẹ́wàá wọ́n lè fẹ́ mẹ́rin wọ́n lè fẹ́ mọ́rin ẹ̀tọ́ ní amẹ́lógì so akọ́lọ́ máa fẹ́ gbogbo wọn ọkọ̀ ogun lọ sọ́run bẹ́ẹ̀. it is well sir ẹ ṣeun púpọ̀ ọlọ́run àbá pẹ̀lú wa àmín àmín ọlọ́run àbá dúró tì í lórúkọ Jésù àmín ẹ ṣeun púpọ̀ sir yes sir. A dúpẹ́ fún Ọlọ́run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé tí ó mú wa parí ètò ti àṣálẹ́ yìí pẹ̀lú ayọ̀ àti ìdùnnú àti orí ọ̀fẹ́ kí orí ọ̀fẹ́ rẹ̀ kí ó túbọ̀ máa pọ̀ sí nínú ayé wa kí àánú àti ìrànlọ́wọ́ rẹ̀ kó máa mú wa bí sí ẹ̀yin ará nínú Olúwa ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ gba àwọn ọ̀rọ̀ yìí yẹ̀ wò ẹ gba àwọn ètò yìí yẹ̀ wò tẹ́ ẹ bá ti rí i pé àmú ẹ̀rí wá kí ló tún kù tá à ń wá nínú òkùnkùn ẹ jẹ́ á lọ sínú ìmọ́lẹ̀ kí a lè rìn nínú ìmọ́lẹ̀ kí a lè tipasẹ̀ ìmọ́lẹ̀ di ọmọ ìjọba Ọlọ́run mo sì gbàládùra ẹ pé èmi àti yín a ò ní pàdánù ilé ológo a ó jùmọ̀ jogún ìyà ìnípẹ̀kun orí ọ̀fẹ́ Kristi yóò pọ̀ rí kọjá fún wa a kú ìpalẹ̀mọ́ ìsinmi ọ̀la kí Olúwa Ọlọ́run Olódùmarè kí ó fi ìrànlọ́wọ́ àti àánú rẹ̀ fi bá wa gbé àmín ayọ̀ ni o.